gbìyànjú Osole yìí wò, tested and confirmed ni ẹ̀dá tó bá ti rí iṣẹ́ nínú ayé ó dá mi lójú pé o ní láti rí ìjẹ́rìísí ayọ̀ ìgbésí ayé, iṣẹ́ téèyàn ń ṣe, nǹkan téèyàn ń ṣe ó gbúdọ̀ rí ìyàtọ̀. Bẹ́ẹ̀ ni mo wí fún wa, tested and confirmed, iṣẹ́ tí mo ti máa ń ṣe tipẹ́tipẹ́, kódà tá a bá lè ṣe fáwọn ọmọ tó ń tẹ fóònù, ó dá mi lójú pé wá dàbá ní parọ́ orí màálù ó tòyàn mu gààrí lọ́tọ̀. Ẹ jẹ́ ká lọ wá ẹyẹlé funfun ààyè ẹyọ kan òní tí ò ní àbàwọ́n kankan rárá. Ẹ má jẹ́ ká ra ilé táwọn eléwé ọmọ tó ti tú dúdú ara ẹ̀ ó ní bá ṣe máa ń dà mọ̀. Ẹyẹlé tó fún tán òun ní kẹ́kẹ́ ká rà. Ẹ jẹ́ ká la inú ẹyẹlé yìí, ẹ jẹ́ ká la inú ẹ̀ láàyè. Àní pa àwa la inú ẹ̀, a lè fi bíléèdì la lè fọ̀bẹ là. Àwa lọ wá ọ̀gà ààyè òun ní ọ̀gà ààyè. Àwa kì í sínú ẹyẹlé yìí. Àwa wé papọ̀, á kí ọ̀gà ààyè sínú ẹyẹlé, àwa mú papọ̀ báyìí. Àwa lọ wá aṣọ funfun ọ̀pá kan. Aṣọ funfun ọ̀pá kan yìí àwa gé sí méjì. Ìdá kan nínú ẹ̀ á fi wé ẹyẹlé yìí, á fi wé. Àwa gbé sí inú ìkòkò tuntun tá a ti yọ ọwọ́ ìjà kó bẹ̀ pọ̀ lọ́mọ rí. Àwa dé, tá a bá ti wá dé, á tún wá gbé ìkòkò yìí, á tún wá gbé sínú aṣọ funfun ìlàjì ọ̀pá tó kù. Àwa wé dáadáa, á so pa dáadáa, àwa lọ rì mọ́lẹ̀ síbì kan. Kò síbi tá a lè rí mọ́lẹ̀ sẹ́yìn ìkùlé wa, a lè lọ́nu igbó ká lọ rí mọ́lẹ̀ bẹ́ẹ̀ ó di 7 days. Tó bá ti lo 7 days gbáko, ẹ jẹ́ ká lọ wú. Tá a bá ti wú, ẹ jẹ́ ká rọra tú aṣọ ẹ̀yìn ẹ̀, ẹ jẹ́ ká gbé kaná bẹ́ẹ̀, a kì í ṣí wo. Tá a fi jó tán, tó bá ti lọ wúnú igbó yẹn, a gbúdọ̀ ṣí wo. Tá a fi gbé ka orí iná, tá a fi jó, a gbúdọ̀ ṣí wo tí ó fi jó tán. Tá a bá ti wá jó tó tán, tá a jó tán, tá a lọ kúnná dáadáa, ẹ jẹ́ ká wá lọ wá àdó idẹ tó lè gba inú, tó lè gbà, ẹ jẹ́ ká rọ́ sínú ẹ̀. Ẹ jẹ́ ká máa fi ètò yìí, ẹ jẹ́ ká máa fi fọ́ ẹ̀kọ́ mu láràárọ̀ ọjọ́ Sunday nìkan. Ẹ jẹ́ á lọ